gbádùn ìrìn àjò alóyin ládùn nínú oṣù kejì tí í ṣe oṣù àkójọpọ̀ ìfẹ́. Darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò ìbáṣepọ̀, ìyípadà láìròtẹ́lẹ̀ àti agbára ìfaradà ìfẹ́ níbi tí ẹ̀dùn ti jinlẹ̀ tí ìfẹ́ kò sì lópin. Ǹjẹ́ ìfẹ́ yóò borí gbogbo ogun? Ìdáhùn rẹ̀ wà nínú oṣù yìí níbi tí a ó ti máa rí ìfẹ́ lóríṣiríṣi ọ̀nà nínú àwọn sinimá àgbéléwò òpin ọ̀sẹ̀. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn ìlúmọ̀ọ́ká àti ètò eré ìfẹ́ láàrin tọkọtaya. Ẹ máa bá wa ká lọ lọ́sọ̀ọ̀sẹ̀ bí a ṣe ń ṣí aṣọ lójú eégún àwọn ìtàn ìfẹ́. Lóṣù yìí, ìfẹ́ ni kókó inú ìwé ìròyìn. Ọ̀rọ̀ lórí àkójọpọ̀ ìfẹ́ nítorí gbogbo ìtàn ìfẹ́ ni ó tọ́ láti sọ.